and that 365 days begins today, 24th of August. A well-caring father and husband officially +1 today. Ọlọ́lá jùlọ àwọn èèyàn pàtàkì láwùjọ Mr. Olúwafẹ́mi Johnson, the CEO of Boss Yeni Fem Nigeria Limited. Happy birthday to you. Àṣeyí ṣàmọ́dún olókè ìpè wá pẹ́ bí wọ́n pẹ́ ti ń pẹ́ bẹ́ẹ̀ ni wàtẹ̀ ìlátẹ̀pẹ́ ò láṣẹ Olódùmarè. Aya ẹlọ́dẹ̀ rẹ̀ mọ̀ ló kàn sí mi lónìí, and may your lovely wife pass hilarious. Ó ń pé ọjọ́ ìbí adé orí òun lòní jẹ́ ìdùnnú òun, bàbá àwọn ọmọ òun, àwọn ọ̀nà lòlẹ̀ husband. Ó wá ní mo wí fún ọ pé lọ́dọọdún báyìí láàrin ọmọ òbí lórí àtẹ ò lọ́dọọdún láwọn ọmọ orí nínú owó nínú ìgbéga. Ó wá ní aṣọ ìrò ní fàyà láwùjọ. Ilẹ̀ Olúwafẹ́mi Johnson ọlọ́jọ́ ìbí òní, owó bàbá Mọ́tóyọ̀sí, bàbá Olúwabùsáyọ̀, bàbá Olúwabùsọ́lá mi, bàbá Olúwafífẹ́ràn mi. Mo ṣe bẹ́ẹ̀kìtì ní baba tó bí ọlọ́mọ, ìyẹn ó jájọ amúlò Èkìtì, ó kún ọmọ wọn nílùú Èkìtì kété, ọmọ olókè méjì takọtabo lórí ara wọn, òkèlè kínkín mọ́tò láyà, Èkìtì torí yán bá wọn rògbòrò, àwọn baba yín torí tẹwẹrẹ bá wọn dáwọ́ gbogbooro. Ǹlẹ́ ọmọ Òdó ọ̀rà, ọmọ wa ọmọ ẹkùn tí ń fì torítorí, ọmọ ẹkùn tí ń fì tìrùtìrù, ọmọ ẹkùn tí ń ṣe orí ìgbà ní. Mo ṣe bẹ́yìn lọ máa ṣẹ́wu lẹ́ẹ̀mẹ́ta, ọmọ olóòdù rẹ lẹ́yìn ọgbà alágbogbo àìbírù pèrègèdè. Olúwafẹ́mi Johnson wá gbọ́ òun ní bọ́dún bá kọdún pèrè gan máa tún túbọ̀ wálé ayé ni. Ó mú ọdún tuntun rẹ lónìí, ire tuntun, ògo tuntun, ìwé gàkiri lọ́bẹ̀ ìdọ̀ yóò fi jíǹkí rẹ o. Ìwòsàn rẹ ò ní dìṣẹ́ mọ́ ọ lọ́wọ́, bẹ́ẹ̀ ni ọ̀nà rẹ ò ní dí láṣẹ Èdùà. O ò ní bùrìnbùrìn báyìí kò fẹsẹ̀ kọ, ọmọ aráyé ò ní fẹ́ gba fún ọ lóúnjẹ o. Ẹni wájú ni ọ́ ò ní dèrò ẹ̀yìn, ò ní rí fún ọmọ bẹ́ẹ̀ ló sì ní rí fún aya láṣẹ Èdùà. Ire báyìí lójú owó ń rí, ojú rẹ̀ ò ní rí bí o. Gúnugún ìkúléwé àkàlàmàgbé ọdún jẹ wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ò nínú ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú owó. Ọjọ́ ìbí rẹ̀ yìí tó wá ṣe báyìí yóò wá tù ọ́ lára, bẹ́ẹ̀ ni kò ní ní ọ lára o. Long life and prosperity.